A ní àwọn àìsàn kan wà ní ilẹ̀ Yorùbá, àwọn àrùn kan wà ní ilẹ̀ Yorùbá, àwọn àìsàn kan wà ní ilẹ̀ Yorùbá tó jẹ́ wípé tí àwọn Yorùbá bá wo àìsàn yìí, wọn kì í gbowó lọ́wọ́ irúfẹ́ ẹni tí àìsàn náà ń ṣe. Wọn yóò sọ pé kí ẹni náà máa lọ ní ayọ̀ àti àlàáfíà. Ká tiẹ̀ yá ọ̀rọ̀ kan láti inú ẹsẹ̀ Bíbélì tó ti sọ pé ọ̀fẹ́ la fi fún ni, ọ̀fẹ́ nígbàlà. Ó ní ọ̀rọ̀ àwọn àìsàn náà ní ilẹ̀ Yorùbá. Irúfẹ́ àwọn àìsàn wo ni àìsàn yìí? Àwọn àìsàn bíi wárápá, adẹ́tẹ̀, wèrè. Tá bá rí àwọn àìsàn mẹ́tẹ̀ẹ̀ta yìí tó bá ṣe ẹnìkan, tá a sì rí àwọn adáhunṣe tàbí aṣáwo ṣèṣègùn tí wọ́n bá wo irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sàn, wọn kì í gbowó. Ìdí abájọ tí wọn ò gbúdọ̀ fi gbowó ni pé wọ́n gbàgbọ́ wípé téèyàn bá gba irúfẹ́ owó bẹ́ẹ̀, ìgbàgbọ́ àwọn Yorùbá ni pé irúfẹ́ àìsàn náà yóò lọ mú ẹnìkan lára ìdílé ẹni tó wo ẹni náà sàn. Yálà kó mú ọmọ ẹni tó wo ẹni náà sàn tàbí ọ̀kan lára àwọn ìdílé wọn kí àìsàn náà kó padà síbẹ̀. Torí bẹ́ẹ̀ ni wọn ò ṣe gbúdọ̀ gbowó. Tí wọn ò bá ti gbowó, àìsàn náà ò ní wá sí ìdílé wọn rárá. Àmọ́ ẹni tó bá gbowó, àìsàn náà yóò wá sí ìdílé wọn. Ìdí nìyí tí wọ́n fi máa ń sọ àṣàmọ̀ tàbí ìpèdè kan tó sọ pé a kì í wo wárápá ká gbowó, a kì í wo adẹ́tẹ̀ ká gbobì, a kì í wo wèrè ká gbẹ̀jẹ́ nítorí kọ́mọ olúwa rẹ̀ má bàa bugi jẹ. A kì í wo wárápá ká gbowó, a kì í wo adẹ́tẹ̀ ká gbobì, a kì í wo wèrè ká gbẹ̀jẹ́ nítorí kọ́mọ olúwa rẹ̀ má bàa bugi jẹ. Àwọn Yorùbá wọ́n mọ̀ kó àṣàmọ̀, wọ́n kó ìkíyèsí. Títí gbà mí tá àtúnjọ máa pàdé lórí àkọ́tún mi. Mo yẹ ẹnu mi kó tó, orin àwọn olóko sí mi lẹ́nu. Jagunmólú èdè ní gbogbo ilẹ̀kílẹ̀, Ọlọ́run ló dé èèyàn kọ́. Ẹ ṣeun tẹ́ ń tẹ́tí sí wa. Ó dàbọ̀.